ẹ ǹlẹ́ o gbogbo ilé èmi ọmọ yín ni àbúrò yín ẹ̀gbọ́n yín ọ̀rẹ́ yín Titilope ló ń sọ̀rọ̀ ṣàlàáfíà lẹ́wà báwo ni iṣẹ́ léni èní ni ọjọ́ ìbí mi mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn fún àtẹ̀jíṣẹ́ ìyẹn text message WhatsApp messages Facebook messages mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó fi ẹ̀bùn ránṣẹ́ sí mi ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà fún mi bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fún mi kó rí fún ẹ̀yin náà bẹ́ẹ̀ ẹ ṣé gan-an mo dúpẹ́ gbogbo alámà débi ayọ̀ wa o lẹ́yìn kí ni mo fẹ́ wá bá wa sọ mo fẹ́ wá bá wa sọ̀rọ̀ wípé nígbà tí a mú ọdún yìí inú gbogbo wa ló dùn pé 2020 máa ṣe báyìí máa ṣe gbá máa ṣàwò àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lórí wípé gbogbo ohun tí wọ́n tò kalẹ̀ wípé àwọn fẹ́ ṣe ní ọdún 2020 wọn ò tí ì rí ṣe ẹlòmíì dẹ̀ ń banújẹ́ nítorí èyí wípé mo dẹ̀ sọ pé ní ọdún 2020 yìí ni màá fọkọ mo sọ pé ọdún 2020 yìí ni màá fẹ́ yàwó ọdún 2020 yìí mo fẹ́ ra mọ́tò ọdún 2020 yìí mo fẹ́ lọ sókè òkun ọdún 2020 yìí mo fẹ́ kọ́lé àmọ́ lénìí kò sí èyí tí mo rí ṣe nínú gbogbo ẹ̀ ìwọ ọ̀rẹ́ mi ìwọ ẹ̀gbọ́n mi àti àbúrò mi àti màámi àti bàámi mo fẹ́ sọ fún yín wípé èyí tó jájù nínú ọdún 2020 yìí òun ni ẹ̀mí ṣé ti rí ọ̀pọ̀ ènìyàn ló ti kú ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu gbogbo àwọn tẹ́ fẹ́ ṣe yẹn tí ẹ̀mí bá wà ìrètí ṣì ń bẹ gbogbo ẹ pátápátá lẹ máa rí ṣe àmọ́ ẹ má bànújẹ́ o ẹ dúpẹ́ ẹ̀mí wípé ẹ wà láàyè nítorí pé ẹni tó bá wà láàyè ló lè sọ pé òun fẹ́ ra mọ́tò àbó òun fẹ́ kọ́lé àbó òun fẹ́ ṣe ohunkóhun mo fẹ́ gbà ẹ́ níyànjú lẹ́ni wípé má bànújẹ́ má ronú má sọ wípé ibi tí àwọn ẹgbẹ́ ẹ wà kọ́ ló wà mo sọ fún wa ní ọjọ́ sí wípé àkókò tí Táyé yàn òun kọ́ ni Kẹ́hìndé yàn àkókò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni nítorí ìdí èyí má bànújẹ́ má ro àròsọkún wípé ṣùgbọ́n báyìí kọ́ ni mo ṣe rò ó níwọ̀n ìgbà tí o bá yìí wà láyé tó wà láàyè ìrètí ń bẹ fún ẹ o mọ́tò tó fẹ́ rà yẹn ilé tó fẹ́ kọ́ yẹn gbogbo ohun rere tó fẹ́ ṣe pátápátá tí ẹ̀mí bá wà ìrètí ṣì ń bẹ èyí nìyànjú tí mo fẹ́ gbà fún ẹ wípé ẹ̀mí wà eléyìí ó tó ọpẹ́ ó ju ọpẹ́ lọ èmi náà dẹ̀ ń dúpẹ́ lónìí ní wípé Ọlọ́run ó dá mi sí láyọ̀ àti àlàáfíà àtèmi àtọmọ àtọkọ àti ìdílé ọ̀rẹ́ mi ìyànjú tèmi lénìí òun ni fún ẹ wípé má bànújẹ́ tí ẹ̀mí bá wà ìrètí ṣì ń bẹ pàápàá jùlọ ọdún 2020 yìí kò tí ì parí àti mọ ilẹ̀ ọ̀la tó máa ṣú ilẹ̀ ọ̀la tó máa mọ́ ilẹ̀ eré ló máa mọ́ wa o lágbára Ọlọ́run ó dìgbà o ẹ ṣé o ẹ má gbàgbé láti tẹ̀lé mi ní Instagram ní Facebook ní YouTube Titilope ló ń sọ̀rọ̀ a ò ní pàdé ayọ̀ o ó dàbọ̀.